Ọ̀yọ́ ló lóko yín, Ọ̀yọ́ ló níyàwó yín, Ọ̀yọ́ ló lọ́mọ yín, Ọ̀yọ́ ló ní kí n gbàgbá, Ọ̀yọ́ yẹyẹ, Ọ̀yọ́ ló sẹbẹ, Ọ̀yọ́ ló kí ló dé. Ìgbà yẹn tí wọ́n ń jà yẹn ó yẹ kí Ìbàdàn kí wọ́n pa orúkọ Ọ̀yọ́ rẹ̀, kí wọ́n fún wọn lóko míì, pé àtọ́wá yẹ kí wọ́n fún wọn lóko míì gbà náà ni wọn ò ní máa ṣe gbogbo kàtàkàtà tí wọ́n ń ṣe. ẹ̀yin Ọ̀yọ́ Ìbàdàn ó ní ò jẹ́ kẹ́ ẹ di ẹṣin inú ìwé, torí bí ò bá ṣọlá Ìbàdàn ni kò ní sí ti ń jẹ́ Ọ̀yọ́ mọ́ lónìí. Inú ìwé lásán ni wọn bá kàn ti máa kà wọ́n. Àwọn Ọ̀yọ́ ọgbọ́n ò sọ Yorùbá mọ́, torí pé kò sí Yorùbá láàrin wọn mọ́. ẹ lọ mo ń wo àwọn gbogbo bẹ́ẹ̀ ni gbogbo wọn jọ Fúlàní lọ, wọ́n sì sọ èdè lẹ́nu tó yàtọ̀ sí Yorùbá èyí táwa ń sọ yìí, original èyí táwa ń sọ yìí ó yàtọ̀. Tí gbogbo èèyàn bá wá sọ pé tí Ìbàdàn báwo, kò tọ́ sí Ọ̀yọ́ lẹ́nu láti sọ pé tí Ìbàdàn báwo. Àwọn ará Ọ̀yọ́ wọn ò rí ọ̀rọ̀ kan ní pàtó àbí ẹ̀rí kan ní pàtó mú wa láti sọ pé òkè ìdí nìyí tí Ọ̀yọ́ Àtìbà tí wọ́n wà yìí, àbí ìdí nìyí tí Ọ̀yọ́ tó fi jẹ́ ọ̀gá lórí gbogbo ọmọ Yorùbá pátápátá. Wọn ò lẹ́rìí kankan mú wa. Èdè Fúlàní fùfúdè wọ́n ti lọ́pọ̀ mọ́ ntí jẹ́ Yorùbá, wọ́n ti wá mú nǹkan mìíràn jáde. àwọn èdè tán sọ níbẹ̀ kìí ṣe Yorùbá ni wọ́n sọ. nísìsiyìí tí Aláàfin ti wà nọ́mbà 3 ní Ọ̀yọ́ state, mo fẹ́ wo bí wọ́n ṣe fò láti nọ́mbà 3 ní Ọ̀yọ́ tí wọ́n wà lọ di nọ́mbà 1 ní gbogbo south west. ipa tí Ìbàdàn tó kó lórí Ọ̀yọ́ kò kéré. Ọ̀yọ́ ó yẹ ká ẹ máa bọ Ìbàdàn ni tó bá fẹ́ gbọ́, kìí ṣe pé ká ẹ gbé ẹ̀wù gbéraga wọ̀. àwọn tó ń gbìyànjú àti pè sákèésí pé báyìí kọ́ báyìí kàṣà báyìí káwòdì, ẹ jẹ́ kájọ fìfẹ́ tó, ẹ jẹ́ kájọ ṣe kíní kan. tẹ́ ẹ bá lọ sórí gbogbo kọ́mẹ̀ntì èpè níbi Aláfiṣe, kí ló dé ẹ̀yin Ọ̀yọ́, èpè ní. Ìbàdàn wá gbẹ̀yìn lẹ́yìn tán, ẹ wá fẹ́ mọ̀ fi eyín ọ̀hún ẹ fẹ́ mọ̀ fi gé wọn jẹ, ẹ fẹ́ mọ̀ fi gé gbogbo ọmọ Yorùbá jẹ. Mo kí gbogbo ọmọ káàrọ̀ òjòrè pátá nílé lóko òbí tí ẹ tún ti láǹfààní látùn ti máa gbọ́ mi ní àkókò yìí. Mo fẹ́ ká sọ̀rọ̀ lórí ipa tí Ìbàdàn kó nínú tí Ọ̀yọ́ fi ń jẹ́ Ọ̀yọ́ lónìí, àti tí ìran Yorùbá gan fúnra wa, tí ipa tí Ìbàdàn kó láti lé àwọn Fúlàní, láti dáàbò bo ìran Yorùbá lápapọ̀ ní látàrí invasion àwọn Fúlàní. Ṣẹ́rí àwọn Ọ̀yọ́ aláìmoore ni wọ́n. Mo ń wo àwọn comment kan lọ́dà àwọn videos mi àtàwọn post mi kan táwọn Ọ̀yọ́ kálukú wọn ṣe kìnìkan. Nǹkan kan tó wà nù mí ni pé wọn ò rí ọ̀rọ̀ kan ní pàtó. Àwọn ará Ọ̀yọ́ wọn ò rí ọ̀rọ̀ kan ní pàtó àbí ẹ̀rí kan ní pàtó mú wa láti sọ pé òkè ìdí nìyí tí Ọ̀yọ́ Àtìbà tí wọ́n wà yìí, àbí ìdí nìyí tí Ọ̀yọ́ tó fi jẹ́ ọ̀gá lórí gbogbo ọmọ Yorùbá pátápátá. Wọn ò lẹ́rìí kankan mú wa. À ń gbìyànjú ká jẹ̀kú rọ̀rọ̀ kó tán láwo. ẹ̀yin Ọ̀yọ́ ẹ̀ tún gbọ́n wẹ̀ padà sínú ẹ̀. À ń gbìyànjú kọ́rọ̀ yìí ò níyànjú kí ìran Yorùbá ṣe kan. ẹ̀yin Ọ̀yọ́ ẹ̀ tún dá wàhálà lẹ̀. Wọ́n ṣe ń bọ yín lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́ ń bọ́ òrùka, wọ́n ti ń bọ yín lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́ ń bọ́ òrùka. Nínú ìlú tí ò yẹ kó rí Ìbàdàn fín, tí gbogbo èèyàn bá tẹ̀ rí Ìbàdàn fín, tí gbogbo ilẹ̀ Yorùbá tó kù bá tẹ̀ fẹ́ mọ́ rí Ìbàdàn fín, tí wọ́n fẹ́ mọ́ sọ pé Ìbàdàn ṣe kíní kan, Ìbàdàn ṣe gbàgbọ́, Ìbàdàn ṣàwo, tí wọ́n fẹ́ gbà fún Ìbàdàn kìí ṣe bí tọ̀yọ́. Torí bí ò bá ṣọlá Ìbàdàn ni kò ní sí tí ń jẹ́ Ọ̀yọ́ mọ́ lónìí. Inú ìwé lásán ni wọn bá kàn ti máa kà wọ́n. Inú ìwé lásán làbá kàn ti máa kà nípa Ọ̀yọ́ pé Ọ̀yọ́ empire exist nígbà báyìí lọ́dún báyìí sí ọdún báyìí sọ́dún báyìí. Ó nìkan iye wọn bá kàn máa fi kọ́ àwọn ọmọ ní history ní school lásán ni. Bí ò bá ṣọlá Ìbàdàn. Ìbàdàn wá gbẹ̀yìn lẹ́yìn. Ìbàdàn wá gbẹ̀yìn lẹ́yìn tán. Ẹ wá fẹ́ mọ̀ fi eyín ọ̀hún ẹ fẹ́ mọ̀ fi gé wọn jẹ, ẹ fẹ́ mọ̀ fi gé gbogbo ọmọ Yorùbá jẹ. Nígbà tí Ọ̀yọ́ empire collapse, tí àwọn babalábàbá yín àtàwọn ìran yín tí wọ́n ṣẹ̀yìn kalẹ̀ lọ́yọ̀ọ́, tí wọ́n ń sá káàkiri tí ò síbi tí wọ́n fẹ́ sá lọ, tí wọ́n ń wọ̀ sún kiri. Ìbàdàn pẹ̀lú àwọn ọmọ ogun tó wà níbàdàn
láti Ifẹ̀ ni, láti Ẹ̀gbá ni, láti kinní kan ni, tí àwọn kọ̀ọ̀kan tó ṣẹ́kù kọ̀ọ̀kan tó ṣẹ́kù tí wọ́n lọ́yọ̀ọ́ tí wọ́n kọ́ra wọn tí wọ́n dá àwùjọ síbàdàn. Ìbàdàn ló kó ọmọ ogun jọ tí wọ́n fi gbà yín lẹ̀, tí wọ́n fi bá yín wábi tẹ́ ẹ dúró sí lónìí, tí àtògbómọ̀ṣọ́ àti tí wọ́n fi wá fún wọn nílẹ̀. Bíbàdàn ò bá secure yín, bíbàdàn ò bá nawọ́ àánú sí yín, ó ṣeéṣe kó mọ̀ sí ti ń jẹ́ Ọ̀yọ́ mọ́ lónìí. Wọ́n wá gbẹ̀yìn lẹ́yìn ẹ wá wà bẹ́ẹ̀ nìyẹn tó yẹ kẹ́ ẹ wá ṣèmẹ̀dọ̀ kẹ́ ẹ ra pẹlẹngọ kí kàlàáfíà lè mọ ìjọba, ẹ wá ń ṣe àwa ni wòye àṣẹ kínní kan. Ipa tí Ìbàdàn tó kó lórí Ọ̀yọ́ kò kéré. Ọ̀yọ́ ó yẹ ká ẹ máa bọ Ìbàdàn ni tẹ́ bá fẹ́ gbọ́, kìí ṣe pé ká ẹ gbé ẹ̀wù gbéraga wọ̀, à ń kọ́ ẹ̀ ń parẹ́. Tẹ́ bá kọ̀ tẹ́ bá jáwọ́ tẹ́ ń ṣe, tẹ́ bá kọ̀ tí ẹ bá lọ tọwọ́ ọmọ yín bọṣọ, kí Aláàfin Ọ̀yọ́ ṣe jẹ́jẹ́, oko parun pátápátá òun lẹ́ ń lọ tẹ́ bá mọ̀. Àti sọ ní tùbínùbí àti ní ká ṣe báyìí ká ṣe kinní kan, àmọ́ síbẹ̀ èpè ó lẹ́ ń ṣẹ́ káàkiri lórí social media. Àwọn tó ń gbìyànjú àti pè sákèsí pé báyìí kọ́ báyìí kàṣà báyìí káwòdì, ẹ jẹ́ kájọ fìfẹ́ tó, ẹ jẹ́ kájọ ṣe kinní kan, tẹ́ bá lọ sórí gbogbo kọ́mẹ̀ntì èpè níbi aláfiṣe. Kí ló dé ẹ̀yin Ọ̀yọ́? Èpè ní ó dá ẹ tiẹ̀ mú àwọn ẹ̀rí kọ̀ọ̀kan wá pé òkè o Ọ̀yọ́ Àtìbà àṣọ Ọ̀yọ́ empire tó ti collapse tí Ìbàdàn ràn yín lọ́wọ́ láti jẹ́ kí ẹ níbi ká à ń forí pamọ́ sí. Ẹ mú ìtàn Ọ̀yọ́ Àtìbà nígbà tí Ọ̀yọ́ tí ó tó collapse tẹ ìtàn Ọ̀yọ́ Àtìbà ẹ mú wá, ẹ mú ẹ̀rí wá. Èpè ni ẹni tí ó bá jogún kógún ìtàkìtà ni ó pa. Ṣé wọ́n fẹ́ pèsè yín ni ẹ̀yin Ọ̀yọ́? Why? Tó bá ṣe pé kìnnìkan Ọ̀yọ́ ló ní ké, Ọ̀yọ́ ló lékè, Ọ̀yọ́ ló lóko yín, Ọ̀yọ́ ló níyàwó yín, Ọ̀yọ́ ló lọ́mọ yín, Ọ̀yọ́ ló ní kí n gbàgbá, Ọ̀yọ́ yẹyẹ, Ọ̀yọ́ ló ṣe bẹ́ẹ̀, Ọ̀yọ́ ló kí ló dé. Nísìsiyìí tí Aláàfin ti wà number 3 ní Ọ̀yọ́ state, mo fẹ́ wo bí wọ́n ṣe fò láti number 3 ní Ọ̀yọ́ tí wọ́n wá lè di number 1 ní gbogbo south west. Àbí ẹ tó wà number 3 lọ́yọ́ bó ṣe fẹ́ lọ di number 1 ní gbogbo south west, a fẹ́ rí. Ṣé bí wọ́n ní ká ṣe sùúrù ẹni rárá, wọ́n ní wọ́n yé pàrọwà fún ọmọdé pé kó mọ̀ dẹ́tẹ̀ tó bá ti lè dádùn gbogbo. Ó dìgbà tí gbogbo ọmọ Yorùbá pátápátá, ó dìgbà tí gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko lẹ́yìn odi, everybody bá kọ̀yìn sí Ọ̀yọ́ tán pátápátá tí ọ̀sẹ̀ tó fẹ́ bọ̀yọ̀ ṣe, ṣé gbà yẹn lójú yín tó fẹ́ là? Ṣé gbà yẹn lẹ tó fẹ́ ronú? Ṣé gbà yẹn lẹ tó fẹ́ ronú? Ó yẹ kí wọ́n scrape gbogbo tí ń jẹ́ Ọ̀yọ́ gan, orúkọ Ọ̀yọ́, the word Ọ̀yọ́ bí olóńgùn yìí, ó yẹ kán scrape ẹ̀ kán wá sọ di alágọ̀ ọjà ọ̀fàgọ̀ ọjà, torí àgọ́ ọjà tẹ́ ẹ wà nísìn ibẹ̀ nílé wọ́n sì tún yá ń bẹ̀ gan ni. So bóyá tó bá scrape the word Ọ̀yọ́, orúkọ Ọ̀yọ́ tí wọ́n scrape ẹ̀ tó wá ku alágọ̀ ọjà ọ̀fàgọ̀ ọjà, bóyá ara yóò balẹ̀, bóyá ẹ mọ̀ túmọ̀ pé kò sí ti ń jẹ́ Ọ̀yọ́ empire mọ́. Development ẹ̀ẹ̀jà fún ẹ̀yin jàjà èmi ju ẹ̀wọ̀ òjò mi, àwọn ìlú tó kù ń jàjà development. Sanwó Ògbómọ̀ṣọ́ ní lọ́sẹ̀ tó kọjá wọ́n wà níbi tán lọ́sẹ̀ gan ni wọ́n wà níbi tán ti lọ bá wọn kí ni ṣe meeting. Àwọn council now university wọ́n wà níbi tán ti bá wọn ṣe meeting pé kí wọ́n gbé campus kí wọ́n gbé wá fún wọn ní Ògbómọ̀ṣọ́. ẹ wo campus tó wà l'Ógbómọ̀ṣọ́, ẹ wo tó wà n'Íbàdàn, ẹ wo tó wà láwọn ìlú mi káàkiri. Àfi àgbà iṣẹ́ àfipè lọ́yọ̀ iná ni. Ẹ̀yin Ọ̀yọ́ Àtìbà
ẹ ronú. àmọ́ ṣe ẹmọ tó ń dùn mí náà tí ò fi dùn mí púpọ̀ òun ni pé ìwọ̀nba èèyàn péréte òun làwọn Ọ̀yọ́ tó ṣẹ́kù tó jẹ́ original ọmọ ọkọ Yorùbá tó ṣẹ́kù lọ́yọ̀ọ́ ìwọ̀nba péréte ni wọ́n bóyá ni wọ́n wọ 5%. bóyá ni àwọn tó jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ kọ́ Yorùbá àwọn tó jẹ́ kọ́ Yorùbá tó ṣẹ́kù lọ́yọ̀ọ́ bóyá náà wọ 5%. àwọn tó kù ń bẹ̀ tí ó jẹ́ largest population bẹ̀ Fúlàní Núpé Ìbàrìbà nǹkankan òun làwọn tó wà bẹ̀ tí wọ́n pera wọn ní ọmọ Ọ̀yọ́ lónìí. The original ọmọ Ọ̀yọ́ gangan they are no more to be found. wọn ò ju bí i 5 or 3% lọ. ẹ lọ gbogbo ìlú tó wà ní ọ̀ndà Ọ̀yọ́ mọ́ kínní lọ sọ̀hún ẹ lọ wo wọn ibi tó ní ṣe wọn èdè wọn láti fi mọ̀ pé wọ́n ti àwọn èdè ṣe Ọ̀yọ́. Yorùbá tá à ń sọ lẹ́nu tẹ́ ń sọ wípé náà sọ pé Yorùbá Ọ̀yọ́ wèrè wo. Yorùbá tá à ń sọ lẹ́nu tí wọ́n sọ pé Yorùbá Ọ̀yọ́ ni ó jìnnà sí tíjà Yorùbá Ọ̀yọ́. èyí tẹ́ bá fẹ́ mọ̀ tán pé ní original Yorùbá Ọ̀yọ́ Yorùbá tí Ọ̀yọ́ ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ èdè tí Ọ̀yọ́ ń sọ ní ilé sọ pé àwọn Ọ̀yọ́ gan ò sọ Yorùbá mọ́ torí pé kò sí Yorùbá láàrin wọn mọ́. tẹ́ bá fẹ́ mọ̀ èdè yẹn tí Ọ̀yọ́ ń sọ nísìn ẹ̀yin ẹ lọ sí àwọn ìlú tó wà ní ọ̀dà Ọ̀yọ́ lẹ́yìn Ìbàdàn Ògbómọ̀ṣọ́ ọkàn ẹ̀yin ẹ lọ síbi irú Ìsẹ́yìn ẹ̀yin ẹ lọ sí àwọn ìlú tó wà lọ́dà Ọ̀yọ́ yẹn lọ sọ́dọ̀ àwọn ìlú yẹn àwọn ìlú tó wà Akínmọ̀rin àǹkó gbogbo wọn ẹ lọ sí àwọn ìlú tó wà lọ́dà Ọ̀yọ́ àwọn ìlú méje tí wọ́n ní wọ́n fún pẹ̀lú àwọn ní Yorùbá gbàdá ẹ̀yin lọ sọ àwọn ọ̀dà ni ẹ wá lọ gbọ́ èdè ẹnu wọn. ẹ mọ̀ wípé Yorùbá tá à ń sọ lẹ́nu òun kọ́ ni wọ́n ń sọ lọ́yọ̀ọ́ òun kọ́ ni wọ́n ń sọ ní gbogbo àwọn ọbẹ̀ yẹn. The original èdè tó jẹ́ èdè ọmọ Yorùbá gangan tó jẹ́ èdè àwọn baba wa tí wọ́n filẹ̀ fún wa ẹ mọ̀ pé òun kọ́ ni wọ́n ń sọ níbẹ̀ yẹn. àwọn èdè wọn ti yàtọ̀ intonation Fúlàní Núpé òun ni wọ́n fi ń sọ̀rọ̀ níbẹ̀ yẹn àdàmọ̀dì Yorùbá ni wọ́n ń sọ. ó dàbí Yorùbá tí Ìlọrin sọ nísìnyí kí Ìlọrin ọmọ sọ pé kọ́ Yorùbá gangan làwọn ń sọ lẹ́nu no àdàmọ̀dì Yorùbá ni wọ́n ń sọ nílọrin. èdè Fúlàní Fùfúdè wọ́n ti lọ́pọ̀ mọ́ ntí jẹ́ Yorùbá wọ́n ti wá mú nǹkan mìíràn jáde àmọ́ èdè tán sọ níbẹ̀ kìí ṣe Yorùbá ni wọ́n ń sọ. kìí ṣe Yorùbá òun ni wọ́n ń sọ. Yorùbá tí wọ́n colonize tí àwọn colonize àwọn Yorùbá tí àwọn imperialist tí wọ́n colonize wa pẹ̀lú tí wọ́n split ó pé Ìgbò Haúsá Yorùbá yẹn òun kọ́ ni wọ́n ń sọ mọ́ lọ́yọ̀ọ́ àti àwọn agbègbè ẹ̀. Yorùbá yẹn kọ́ ni wọ́n ń sọ mọ́ lọ́yọ̀ọ́ àti àwọn agbègbè ẹ̀. èyí tí wọ́n ń sọ ti yàtọ̀ ẹ lọ gbọ́ èdè yẹn dáadáa ẹ mọ̀ pé ó ti yàtọ̀. ẹ lọ sí Àdó Àwáyè I was in Àdó Àwáyè some time ago. ẹ lọ mo ń wo àwọn gbogbo bẹ́ẹ̀ ni gbogbo wọn jọ Fúlàní lọ. wọ́n sì sọ èdè lẹ́nu tó yàtọ̀ sí Yorùbá èyí táwa ń sọ yìí original èyí táwa ń sọ yìí ó yàtọ̀. èdè Fúlàní ni wọ́n fi ń sọ Yorùbá ó ti wọnú ara wọn. àwọn yẹn ní wọ́n àmọ́ pera wọn ní original Yorùbá ìbílẹ̀ tí fẹ́ ìbílẹ̀ tí original Yorùbá. màá sì sọ̀rọ̀ lórí language àti ibi tí èdè tá à ń sọ ti ṣẹ̀ wá á sì sọ̀rọ̀ lórí ẹ̀ láìpẹ́. àmọ́ ìta ń gbìyànjú àti sọ̀rọ̀ lórí lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé ipa tí Ìbàdàn kó tí Ọ̀yọ́ Àtìbà fi ń jẹ́ Ọ̀yọ́ Àtìbà lónìí kìí ṣe kékeré. tí gbogbo èèyàn bá wá sọ pé tí Ìbàdàn bá wo kò tọ́ sí Ọ̀yọ́ lẹ́nu láti sọ pé tí Ìbàdàn bá wo. òun ní ìwà tí Aláàfin wù sí Ọọ̀ni sí Olúbàdàn ìwà tí Aláàfin wù sí Olúbàdàn òun ló fi ń bí ọ̀pọ̀lọpọ̀ wa nínú pé yàtọ̀ sọ́jọ́ orí pé bàbá Olúbàdàn wọn èé sí ẹgbẹ́ Aláàfin lọ́nà kọ̀nà yàtọ̀ sọ́jọ́ orí yàtọ̀ sí ipò pé òkè o ibi tí wọ́n ìbúta yàtọ̀ sí ipò nípa pé ntí Ìbàdàn ṣe fún Ọ̀yọ́ ó tó ń tó yẹ kí Ọ̀yọ́ kí wọ́n mọ gbóṣùbà fún Ìbàdàn lójoojúmọ́ táyé ìparẹ́
wọ́n ní ẹni àṣẹ lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni. Ìbàdàn ṣe yín lóore ẹ̀yin fi bí sú wọn ẹ̀ wá ń pàtàn lé wọn lórí. Ìbàdàn ni ò jẹ́ ká ẹ dẹ́sìn inú ìwé ẹ̀yin Ọ̀yọ́. Ìbàdàn ó ní ò jẹ́ ká ẹ di ẹṣin inú ìwé. Ìlú tí ò wá jẹ́ ká ẹ di ẹṣin inú ìwé ìlú yẹn lẹ́wà ní lẹ́wà fẹ́ mọ̀ jẹ gàba lé lẹ́fẹ́ mọ̀ pàtàn lé lórí lẹ́fẹ́ mọ̀ síbẹ̀ ni pé ẹ̀yin ni Ọlọ́run gbogbo ayé. Ìbàdàn ẹ̀yin gẹ́ ṣe mistake gbà yẹn àwọn bàbá wa tí wọ́n ja ìjà yẹn tí wọ́n secure Ọ̀yọ́ wọ́n ṣe mistake. Ó yẹ kí ìgbà yẹn tí wọ́n ń jà yẹn ó yẹ kí Ìbàdàn kí wọ́n pa orúkọ Ọ̀yọ́ rẹ̀ kí wọ́n fún wọn lóko míì pé àtọ́wáyé kí wọ́n fún wọn lóko míì gbà náà ni wọn ò ní máa ṣe gbogbo kàtàkàtà tí wọ́n ń ṣe tó jẹ́ pé inú ìwé nìkan náà ti ń ka history wọn mọ̀ pé nǹkan ṣe wọ́n. Àwa ń sọ̀rọ̀ pé ẹ ṣe ẹ tẹríba ẹ ṣe kíní kan kó kásara lọ́kàn ẹ wá ń ṣe Ìbàdàn yìí kíní kan gàgàgàgàgà kan ajíṣe bí Ọ̀yọ́ òrè wo náà rí ọ̀hún ni ajíṣe bí Ọ̀yọ́ tó ń ṣe bí Olúfẹ̀ ti pẹ́ ńkọ́. Nǹkan kan tó dùn mí pẹ̀lú Aláàfin Ọ̀yọ́ tó wà ń bẹ nísìnyí ọwọ́ Aláàfin Ọwọ́ Adé ó ní pé wọ́n lack Aláàfin Ọwọ́ Adé wọ́n lack ní tán pè ní leadership ethics. Aláàfin Ọwọ́ Adé wọn ò ní charisma tán pè ní leadership lára wọn ò ní leadership tendency lára torí tán bá ní tí wọ́n pè ní leadership tendency lára wọn ò ní jẹ́ kí wọ́n mọ̀ tì wọ́n. Gbogbo ẹni tó bá dẹ̀ tí ń tì tó náà ń gba títì irú àwọn bẹ́ẹ̀ wọn ò kí ń lè dá ọ̀rọ̀ sọ wọn ò kí ń lè dá inú rò wọn ò kí ń lè dá ọ̀rọ̀ sọ pé báyìí ni. You have to be a man of your own to be respected. You have to be a man of your own to be respected. You have to have firm. O gbọ́dọ̀ lè dúró láti lè sọ̀rọ̀ to be respected. Ẹni táwọn èèyàn tó yẹ pé àwọn èèyàn ni wọ́n ń tì tí wọ́n sọ pé báyìí ni. Pẹ̀lú gbogbo tí ń ṣẹlẹ̀ Ọ̀yọ́ Mèsì mélòó lẹ́rí tó jáde tí ń sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìlú gan wọ́n kọ̀yìn wọ́n ń wò báyìí ni. Torí pé wọ́n mọ̀ wípé tí wọ́n ń jà fún yìí ìjà ìlara lásán ohun tí ò lẹ́tọ̀ọ́ òun ni wọ́n ń jà fún. Aláàfin Ọwọ́ Adé tẹ́ ẹ̀ bá rẹni sọ fún yín àwa ń sọ fún yín wípé ẹ lọ tẹ jẹ́ẹ́jẹ́ o. Tí ẹ bá fẹ́ kí àpọ́nlé kó wà fún yín tí ẹ bá fẹ́ wà relevant nínú history àwọn ọmọ aládé àfi kẹ́ ẹ tún èrò ara yín pa kẹ́ ẹ lọ tẹ̀ jẹ́jẹ́. Ẹ nílò láti tẹ̀ jẹ́jẹ́ ẹ nílò láti ṣe bí ó ṣe yẹ kẹ́ ẹ ṣe ẹ pera yín wálé padà. Àwọn tó tẹ́jọ jẹ́ irọ́ bí lọ́mọ Yorùbá ẹ bá wọn ṣe. Kódà àwọn tó wà ní ọ́ndà yín ibi ìlú méje tí ẹni kòlóní assign fún yín àwọn tó wà lọ́ndà yín yẹn ẹ gbọ́dọ̀ fún wọn ní àpọ́nlé tó tọ́ sí wọn. Bí àwọn Ìṣẹ́yìn Akémọ̀rin nǹkan kan tá à ń sọ yẹn tó wà lọ́ndà yín tá à ń sọ pé òkè àwọn ìlú tó wà lọ́yọ̀ yẹn ẹ gbọ́dọ̀ fún wọn ní respect wọn. Alákímọ̀rin tó jẹ́ ọba Akímọ̀rin bó ṣe jẹ́ táwọn kan nínú táwọn Ọ̀yọ́ Akímọ̀rin ọba yẹn ẹ gbọ́dọ̀ fún ní àpọ́nlé tó tọ́ gẹ́gẹ́ bí ọba kẹ́yìn náà ó lè wà relevant. Ká mọ̀ wá sọ wípé àwọn ọba aládé ńláńlá Aláàfin Ọwọ́ Adé ẹ kọjá àyè yín púpọ̀ láti máa yájú sí àpèrè Ọọ̀ni Ifẹ̀. Ìkọjá àyè ni Aláàfin Àtìbà Aláàfin Àgọ́ Ọjà ìkọjá àyè ni láti máa bá Ọọ̀ni Ifẹ̀ ta kàngbọ̀n.
ìkọjá àyè ni láti máa bá Olúbàdàn ta kàngbọ̀n. Ìkọjá àyè gbà òun ni kí Ọ̀yọ́ ká máa bá Ìbàdàn ta kàngbọ̀n ká má ti wá sọ pé Ifẹ̀. Ọ̀yọ́ ò gbọ́dọ̀ máa sọ pé àwọn ju Ìbàdàn lọ ká má ti wá sọ pé Ifẹ̀. Ẹ jẹ́ ká rọra ṣe, ẹ jẹ́ ká rántí pé tá a bá ṣe lónìí ọ̀rọ̀ tán ni ó dà lọ́la o. Tẹ́ ẹ bá fẹ́ káwọn ọmọ yín tán bọ̀ lẹ́yìn ọmọ gbé yín ṣépè, ẹ ṣe ń tó tọ́, ẹ ṣe ń tó yẹ.